àwọn àǹtí wa kan wà ní film industry lẹ́ni ayé ò gbọ́ wọn mọ́ torí Ìyábọ̀ Alice Òjó Gistlover àti Ràkúnmí Onígbáná ló lọ tàn wọ́n. Àwọn tó máa ń celebrate wọn ò ní celebrate wọn mọ́ tó bá wá dìgbà bẹ́ẹ̀dẹ̀ àwọn nìyẹn Ìyábọ̀ ò ní rántí wọn mọ́. Nígbà tí Ìyábọ̀ lọ ṣe wedding ọmọ ẹ̀ ní Tanzania bọ̀dá Búkàrè tẹ̀lé lọ. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin tún sọ̀rọ̀ nípa arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham lórí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn lẹ́rìn àwọn méjèèjì. Ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin, ó tún sọ̀rọ̀ nípa SIDI náà, ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. Ọjọ́ kẹta wedding ọmọ Ìyábọ̀ Òjó ní birthday bọ̀dá Búkàrè àfi tí Ìyábọ̀ Òjó tó bá celebrate bọ̀dá Búkàrè lọ́la lókè. Sórí tó bá ń celebrate wọn tí wọ́n celebrate yẹn ó máa jábọ́. Àwọn fi ṣiṣẹ́ ni má jẹ́ kó jẹ́rú ní film industry. Tí bá celebrate yẹn tó bá celebrate mi àwọn èèyàn kan wà tí mo mọ̀ kan close mọ́ Ìyábọ̀ ọ tí mo mọ̀ wípé wọn strong mo decide mi ò celebrate àwọn kan mọ́ torí pé tí n bá celebrate wọn ó máa ń jẹ́ target àwọn tó máa ń fún Ìyábọ̀ Òjó ní joy nìyẹn. Thank you. Olórí burúkú sọ pé ní kí ni mo dẹ̀ fẹ́ block ẹ̀. Olórí burúkú sọ pé ní kí ni yẹn màá mú ìyá ẹ̀. Mo mọ̀ mo ti kí Bísọ́lá Badmus. Ẹni tó bá celebrate yín KEMITY ẹni tó bá celebrate ẹ celebrate ẹ. KEMITY tó bá rí tí àwọn àǹtí ẹ ní film industry tó bá lọ dáràn má yọrí sí tanítà nìyẹn níbi tó bá ti dáràn. Jẹ́ kó jẹ́ celebration for celebration. Má bá wọn ṣiṣẹ́ ẹrú Kẹ́mi. You've done well. Ó ṣe mistake kan recently ó affected. Má ṣe ru mistake yẹn mọ́ Kẹ́mi. Yára ẹ ní brain mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo yín mọ̀ kó ti tọ́ ni mò ń sọ. Ẹ̀rù ló ń ba gbogbo yín. Ẹ̀rù ń bà yín kán má búlì yín. O mọ̀ bóyá bí búlì ló ti máa rógolò. O mọ̀ bóyá bí búlì ló ti máa rógolò. Imagine nígbà tí Ìyábọ̀ Òjó dé òun àti Ràkúnmí Onígbáná, imagine tó wáyé pé mo sá lọ. Ṣé project tí mo gbé síta lánàá ṣé màá rí gbé síta? Tó o bá ti kọ́kọ́ lọ fún wọn anybody tó bá kọ́kọ́ wá fún ẹ máa bọ́ lọ́rùn sọ̀rọ̀ kó o dẹ̀ dúró tán má ṣojo. Tágẹ́ẹ̀tì àwọn àǹtí tẹ́ ní industry nìkan má gbọ́ yín mọ́ látàrí pé wọ́n celebrate yín mọ́. KEMITY ọjọ́ tí mo celebrate àǹtí Fathia last ni wọ́n gbé Instagram mi mẹ́ta wálẹ̀. Ọjọ́ tí mo celebrate àǹtí Fathia last. Tẹ́ bá rántí mo celebrate àǹtí yẹn lọ́wọ́ àárọ̀ wọ́n ṣe birthday. Gbà tó máa tó bí 10-11 ẹlòmíì gan rò pé mo yọ picture àǹtí Fathia Balógun mi ò yọ picture wọ́n gbé page ẹ̀ wálẹ̀. Instagram mi mẹ́ta even yìí ta fi ń tajà l'Abuja wọ́n gbé wálẹ̀. So ẹ jẹ́ kí n dárúkọ àwọn kan. Ó ní bàbá wa kan ní film industry bàbá wa ẹ máa ń ṣe dáadáa bàbá wa ẹ máa ń celebrate mi mo máa ń celebrate wọn. Ṣàdédé ni mo rí Ràkúnmí Onígbáná pẹ̀lú wọn. Nígbà tó di birthday mi níbi ọdún 5 wọn wá celebrate mi. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ èmi ò rí bàbá yẹn mọ́ ẹ̀yin lè ṣì máa rí wọn. Torí pé nígbà tí birthday bàbá yẹn dé Ràkúnmí Onígbáná ò celebrate bàbá yẹn. Ibrahim Omutayo ẹ gbọ́ mi ó ní àǹtí wa kan tí birthday wọn tó súnmọ́ birthday mi nínú àǹtí wa tó wà ní film industry ó máa celebrate mi máa celebrate ẹ̀. Ṣàdédé ni mo rí Ràkúnmí Onígbáná pẹ̀lú ẹ̀ àti Ṣẹ̀pẹ̀tẹ́rì nígbà tó di 2 years ago èmi dẹ̀ ti lọ celebrate wọn
gbà tó wá díjọ́ birthday mi náà bá pè mí pé àwọn ò ní lè celebrate mi mo dẹ̀ ń wò wọ́n lẹ́yìn tán láwọn ò celebrate mi àti Ràkúnmí àti Ṣẹ̀pẹ̀tẹ̀rì wọn ò celebrate àǹtí yìí lẹ́yìn ìgbà yẹn lọ́mọ àǹtí yìí ṣe wedding àti Ràkúnmí àti Ṣẹ̀pẹ̀tẹ̀rì wọn ò celebrate wedding ọmọ àǹtí yìí wọn ò celebrate àǹtí yìí mọ́ àǹtí yẹn ṣe birthday ní few days ago bí 3 days to my own birthday làǹtí yẹn máa ṣe birthday ẹ lọ wo page Ràkúnmí ẹ lọ wo page Ṣẹ̀pẹ̀tẹ̀rì ẹ lè bá àǹtí yẹn níbẹ̀ àǹtí yẹn ṣe nǹkan oríire fún ọmọ ọkùnrin ó ṣèyàwó fún ọmọ ọkùnrin àti Ràkúnmí àti Ṣẹ̀pẹ̀tẹ̀rì none of them celebrated this aunty ó ní àǹtí mi kan náà tí mo láìkì bó ṣe ga tán tẹ̀lé Ṣẹ̀pẹ̀tẹ̀rì lọ Tanzania nìyẹn ó wá dé ó wá bọ́ sí few days to their wedding to her birthday gbogbo bó ṣe birthday tó flag new business yẹ àti Ṣẹ̀pẹ̀tẹ̀rì àti Ràkúnmí onígbáná kò sí kankan tó celebrate sister wa Kemity the easiest way tó lè fi fade away lórí cyberspace yìí ni tó bá jẹ́ kó stop yẹ láti stop láti celebrate àwọn tó celebrate yẹ